ẹ pa rédíò mọ́ mi ẹ kalẹ́ mà. Ẹ kálẹ́ sà. ẹ ti wà lórí ètò ilé olórogún kílẹ̀ ńlá kọjá mà. Sá. à ń gbọ́ yín mà. Nípa ìrìnàjò márèjì mi ni mo máa fẹ́ sọ. Ẹ sà. à ń gbọ́ yín dáadáa. Tí mò ń là kọjá nípa ìrìnàjò mi àkọ́kọ́ mi. Ní ẹnu ijọ́ mẹ́ta yìí, kájọ fẹ́ pé ní ìgbé ti gbọ́, márèjì wa ti pé 22 years now. Báwọn ọmọdé ti wà rẹ̀ sí. Bọ̀dé lẹ́nu ijọ́ mẹ́ta yìí, iṣẹ́ dàbí nǹkan lọ́wọ́ wọn. So ìyájọ́ pé dé ilé wa tá à ń gbé, iṣẹ́ náà kọ́kọ́ dárò ní ìlú lọ́wọ́. Ṣùgbọ́n àwọn fi mí lọ́kàn àwọn pé kí n má ṣiṣẹ́ kankan. Ṣùgbọ́n mi ṣe ẹni tó jẹ́ pé mi kì í sáàyè báyìí pé kí n jókòó kọ́kọ́ dé kí n tó jẹun. Mo fà gbọ́ ìfẹ́ ní wípé kí n lọ mọ́ ta ìtọ́wé rogo, kí n lọ kọ́, kí n lọ dá. Títí tí sẹ́wọ̀n fàṣìkò tí mo fàṣìkò ayọ̀ ṣọ́ọ̀bù síwájú ilé, mo bá fi ìtajà. So mo fàyọ ṣọ́ọ̀bù yẹn pẹ̀lú wérébo tí mò ń tà. Ọlọ́dẹ̀ kẹ́mi, mo kó kọ́tà pant, mo kó gbogbo ẹ̀, mo ṣàfihàn ṣọ́ọ̀bù yẹn. Kò lọ́wọ́ wọn nú, mi ìdẹ̀ ni wọ́n lára. Wọ́n tún lọ bá gàmọ́ mi wípé mo kò fẹ́ kí n tajà, kí n jókòó sínú ilé tí mo ra àwọn ìmọ̀ mú nǹkan wá fún wa. Èmi ò fi lè gbé ara mi lè balẹ̀ bẹ́ẹ̀. Fortunately, ìgbà tí wọ́n ṣàpadà mọ́ ṣe wípé mo rajà sínú ṣọ́ọ̀bù yẹn ń tajà wẹ́rẹ́wẹ́rẹ́ bí ọ náà ṣe ra nípa ìrànwọ́ ní ìdòwò lọ́sùn lóṣù tó fi wọn tajà. Inú rẹ̀ ṣáàdì sí i. So iṣẹ́ wọn tó wàá lọ mọ́ rárá. Wọ́n bá sọ pé ìlàjẹ́ ni mò ń ṣe àwọn. Débi wípé ó mú ọkọ mi lọ lé fámìlì láàrin fámìlì tí wọ́n pèsè lé mi lórí àtọ́mọ́ èké wọn àtàgbàlagbà ní gbogbo wọn ló dúró ìjọ náà. Wọ́n wá ní wọ́n pè mí lẹ́jọ́ mo pàdé bẹ́ẹ̀. Wọ́n bá ní ọkọ rẹ̀ wá fẹjọ́ sùn àwọn fún ìṣàlàyé. Mo ní ìmọ̀ tí wọ́n wá fẹjọ́ mi sùn fún wọn sí o. Àwọn kan ní kí wọ́n kọ́kọ́ ṣàlàyé tó ní ìmọ̀ tó kí wọ́n sọ fún wọn. Wọ́n bá ní kí wọ́n rojọ́. Ọkọ mi bá ní nígbà tí ẹ̀yìn tó èmi ẹ̀yìn tó sì èmi rí. Ṣùgbọ́n èmi ò mọ̀ bóyá ẹni yẹn sì ń fẹ́ èmi mọ̀ ní àpọ̀tọ̀dún wò. Síìsì ní ìrẹ́ni yẹn gan ó ti lé ń tẹ̀yìn yẹ̀. Ẹlẹ́lẹ́kejì ní pé àwọn bá ti fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú mi. Ẹ̀mí àwọn sọ pé mi àwọn pé àwọn ò kú. Wọ́n ní ẹ̀mí yóò kú. Ẹ̀mí ò ní jẹ́ kú. Nítorí àwọn àjọ mo ti pè ní tájọ dálẹ̀ àjọ ìbèrè wọn ni. Ẹ̀mí kankan ò ní ikú kankan kò ní pa ní. Àwọn kankan kò sì ní ṣe é. Látìgbà náà kí n tẹ ẹ̀sẹ̀ tí wọ́n tẹ̀ bá wọn ní àṣepọ̀ kankan rárá di sí èyí. Ọ̀rọ̀ yìí náà láti ní oṣù kẹta ni. Ètò nígbà wọ́n tún wá gbẹ́ nínú oṣù tá à ń lò lọ wọ́n bá tún sì kìíní. Wọ́n sì kìíní wọ́n bá tún gbé wọn lọ sọ títì. Láì ní nǹkan kan papọ̀ wọ́n bá tún wọn lọ sọ pé àwọn títì wọ́n ṣàtúngbé wọn lọ sọ títì. Ṣùgbọ́n tí mo wá fẹ́ pààyàn ní pé ọjọ́ kọjá mi náà kí ni mo lè ṣe lórí ọ̀rọ̀ mi? Torí ó ti kan fámìlì kìíní ṣùgbọ́n fámìlì tọ̀dọ̀ ẹ̀gbọ́ ṣùgbọ́n fámìlì tọ̀dọ̀ ti tèmi wọ́n pè wọ́n tí wọ́n sì léèyàn lọ́wọ́ wọn ò yọjú sí wọn dìṣe o. Wọn ò yọjú sí wọn rárá àpọ̀ débi pé wọ́n ti ẹ̀dá wọn gbọ́n dìṣe wọ́n pa fún wọn ni. Ẹ dákun ẹ gbà mí mọ̀ lórí ọ̀rọ̀ mi. ṣé ẹ rí ẹ̀yin méjèèjì báyìí ṣé ẹ rí ìjọjọ bá márèèjì yín dé báyìí ẹ̀yin méjèèjì ọkọ àtìyàwó ṣé ẹ ti ríbi tẹ́ ẹ bá márèèjì dé báyìí tẹ́ ẹ bá ìrìn àjò gbéyàwó yín dé báyìí ìrìn àjò gbéyàwó ogún ọdún àti ọdún méjì ẹ wo ibi tẹ́ ẹ jọ bára yín dé báyìí ẹ̀yin méjèèjì ṣé ẹ ti rí báyìí ìtẹ́ ẹjọ́ ń fà lẹ́sẹ̀ ẹ má bínú àtọkọ àtìyàwó ni ò lè jọ pé kì í ṣèpè ìtẹ́ ẹjọ́ ń fà lẹ́sẹ̀ ẹ wo ibi tẹ́ ẹjọ́ ra bára yín dé báyìí ìrìn àjò ìgbéyàwó àtọkọ àtìyàwó ẹ jẹ́ ká máa wà nú ẹ̀mí 247 ká máa wà nú ẹ̀mí 247 ẹ ti kóra yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ tó fi di pé fámìlì tiyín pè wọ́n fámìlì tiyín pè àwọn fámìlì ọkọ ò dẹ̀ dá yín lóhùn kò dá fámìlì tiyín lóhùn mà àbí. Ẹ wo àwọn ọ̀rọ̀ tó lágbára tí ń jáde nínú mítìn yẹn tán bá sùn lé tán bá bá yín lájọṣepọ̀ ọ̀tá àwọn ó lè sọdá ẹ ti fẹ́ láti jẹ́ ọgbọ̀n ọdún sẹ́yìn ẹ tó wá ń rí padà àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè ba nǹkan jẹ́. Ó bà nǹkan jẹ́ o.
bà nǹkan jẹ́ o. kí lẹ fẹ́ lórí ètò mà. Ìwòrán náà ni mo fẹ́ kẹ́ gbà mí mọ́. Kò sí mọ̀ràn kankan. Ẹ ti bí ọmọ mélòó fún wọn. Mẹ́ta náà mo bí o. Ṣé inú ilé lẹ́wọ̀n àbáyé ti ń ṣá. Bẹ́ẹ̀ ni sà. Àròkọ yóò dẹ̀ yá. Wọ́n ti ń gbádùn bẹ́ẹ̀ wọ́n lọ mọ́kíláṣí báyìí. Wọ́n wà nú ilé pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ni. Ilé yín ò ní dàrú. Àní sà. Ọ̀rọ̀ yín ti gba sùúrù báyìí o. Torí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò míì inú ìrìn àjò ìgbéyàwó ńgbà míì tó bá ṣẹlẹ̀ tó bá ti gbẹnu tán fúnra ara rẹ̀ ló máa sọ̀va rẹ̀ tí wàhálà yẹn bá ti dé bẹ́yẹn torí ẹ ti kóra yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ jù ní tó dẹ̀ jáde lẹ́nu ọkọ yín yẹn nínú mítì yẹn tóbi ní kí fámìlì kìíní fámìlì kejì wọn bọ́ra wọn yé mọ́ ó ti fẹ́ ní agbára bẹ́yẹn ní tẹ́mi ó sọ lélẹ́yìn mà ẹ mọ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ yín kí ni èjì àkọ́bí yín. Ó ti wọ 21 years báwo wà ní school of father. Ṣé dáàdi yín ló ń tọ́jú ṣọ́kọ yín ló ń tọ́jú wọn ló rán wọn ní school ó dẹ̀ ń tọ́jú ẹ̀yin náà lólè. Ajọ́ ń fọwọ́ gbé ara náà lájọ́ ń yan ọ̀ tó bá dé ìlọ́wọ́ tó bá sí màá fẹ́ǹdì ẹ̀sìn. Ṣùgbọ́n tó bá wọ́n fi sílẹ̀ àbí. Bẹ́ẹ̀ ni. Ẹ̀jọ̀ mọ̀ ṣe náà ni ẹ̀jọ̀ jèrè wọn náà ni. Ẹ ti bọ́ ọkùnrin ò lè wá kú ẹ̀jọ̀ jèrè wọn ni. Ìtẹ́ ṣe lélẹ̀ ẹ mọ̀ kó kúrò nílé o ṣe ti gbọ́. Ẹ̀yin ẹ mọ̀ ṣe àdúrà kẹ́ẹ̀dẹ̀ máa ẹ fi ìwà mo fẹ́ kẹ́ ẹ ṣe bí ìyá báyìí mo fẹ́ kẹ́ ẹ act gẹ́gẹ́ bí ìyá báyìí nínú ìrìn àjò yẹn ṣé ẹ mọ̀ pé ìyá ò lè sọ pé nǹkan ló ń bí ọmọ òun mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà nínú ìrìn àjò ìgbéyàwó yẹn ọdún méje ẹ mọ̀ kó kúrò nílé ṣe ti gbọ́ ẹ mójútó ṣe ẹ̀yin ẹ gbọ́ mi ẹ mójútó ṣe ẹ̀yin ẹ sì má bá wọn jà nínú ilé nígbà tó bá yá ọ̀rọ̀ máa sọra ẹ̀ ṣé ń gbọ́ mi mà. ẹ̀yin náà dẹ̀ ní ẹ má fọwọ́ mẹ́wàá jẹun bó ṣe block méjì ẹ̀yin náà máa dọ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín mà. ẹ má bá wọn fa wàhálà kankan ẹ má bá wọn rojọ́ kankan ẹ má ṣe tí bó ṣe kẹ́ ẹ ṣe bó ṣe kíyàwó alálùbáríkà ó ṣe nínú ilé ẹ̀yin máa ṣe bẹ́ẹ̀ ní mà. Tí o fi nǹkan kan lẹ̀ tí o tẹ̀ fi kankan lẹ̀ à ń dáná oúnjẹ fún wọn yóò jẹun lọ láàárọ̀ wọ́n sì jẹun lálẹ́ wọn bá dé. Ẹ mọ̀ ṣe àwọn ọmọ yín lẹ̀ ń ṣe fún mà ṣe gbọ́ mà ilé yóò ní dàrú. Àníṣà ẹ ṣe ọ̀pẹ̀ fún wa o ẹ ṣe ẹ̀mí yóò fún o ẹ̀dí pàṣẹ tí o ẹ ṣe wọn ẹ̀sán ó dábọ̀ sàn.